níṣẹ́jú àáyá ni ìròyìn. ìròyìn níṣẹ́jú àáyá. ìkànnì Jígí alára 24. ó tún ti yà òwe jájọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn níṣẹ́jú àáyá. ẹ kú ojúmọ́ o, ẹ sì kú bójú ọjọ́ ṣe rí. ìròyìn níṣẹ́jú àáyá la mọ́ sí ti gbọ̀yìn láti ìkànnì Jígí alára. orúkọ tèmi ni Àgbẹ̀sùlùwà tó sìn. ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ lọ́jọ́rú wó ilé àwọn ajìjàgbara fún òmìnira orílẹ̀-èdè Yorùbá èyí tí arábìnrin Modúpẹ́ Onítìrí ṣagbátẹrù rẹ̀ ní ìlú Ìbàdàn. àwọn agbanilà ní orílẹ̀-èdè Indonesia lọ́jọ́rú kó ẹgbẹgbẹ̀rún àwọn èèyàn kúrò níbi ìṣẹ̀lẹ̀ volcano kan èyí tí ó mú kí àwọn aláṣẹ ti pápákọ̀ òfurufú tó wà nítòsí ibi ìṣẹ̀lẹ̀ náà pa. ààrẹ orílẹ̀-èdè Amẹ́ríkà Donald Trump àti ààrẹ orílẹ̀-èdè Polish Andrzej Duda pàdé ní New York láti jíròrò lórí ogun tó wà láàrin Ukraine àti àárín ìlà oòrùn. ìjọba ìpínlẹ̀ Adamawa ti dábàá 55.5 billion naira gẹ́gẹ́ bí àfikún owó sí ètò ìṣúná ọdún 2024. ó ti lé ní èèyàn 70 tí ẹ̀mí wọn bọ́ sọnù látàrí òjò ńlá tó rọ̀ ní Afghanistan láti bí ọjọ́ 5 sẹ́yìn. ẹ̀ka ìjọba tó ṣàkóso àjálù ló sọ èyí lọ́jọ́rú. agbẹjọ́rò fún Nnamdi Kanu ọ̀gbẹ́ni Aloy Ejimakor sọ lọ́jọ́rú pé wọ́n fẹ́ kí wọ́n gbé Nnamdi Kanu kúrò ní àtìmọ́lé DSS lọ sí ilé ìyẹn house arrest tàbí irúfẹ́ ibi ìtọ́jú àjọ agbófinró mìíràn. àwọn ọmọ ogun tún ti gba aboyún ọmọbìnrin Chibok kan tí orúkọ rẹ̀ jẹ́ Lydia Simon pẹ̀lú ọmọ rẹ̀ là lọ́wọ́ àwọn ajínigbé ní ìpínlẹ̀ Borno. àwọn òṣìṣẹ́ àjọ tó rí sí ìwà ọ̀daràn ọrọ̀ ajé àti ìnáwó ìyẹn EFCC ti gbógun ti ilé gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kogi Yahaya Bello tó wà ní ìlú Àbújá. rògbòdìyàn ti bẹ́ẹ̀lẹ̀ láàrin ẹgbẹ́ ìdásílẹ̀ ìdàgbàsókè ilẹ̀ Ìgbò ìyẹn Ala Igbo Development Foundation nígbàtí emeritus ọ̀jọ̀gbọ́n Uzodinma Nwala kéde ìdádúró àwọn ojúlówó ìgbìmọ̀ ẹgbẹ́ náà. ẹ ṣe ìwádìí fínífíní ti mínísítà olú ìlú àpapọ̀ ìyẹn Nyesom Wike àti àwọn iṣẹ́ mìíràn nínú ìdìbò ọdún 2023. kọmíṣánná ìjọba àpapọ̀ tẹ́lẹ̀ rí fún ìròyìn tí ó tún jẹ́ adarí agbègbè gúúsù sí gúúsù orílẹ̀-èdè Nàìjíríà olóyè Edwin Clark ló sọ èyí. igbákejì ààrẹ orílẹ̀-èdè Nàìjíríà ìyẹn Kashim Shettima sọ ní ilé ààrẹ ní ìlú Àbújá pé òun ní ìrètí pé ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè yìí yóò di alágbára lágbàáyé lábẹ́ ìṣèjọba ààrẹ Bọ́lá Ahmed Tinubu. àjọ tó ń ṣe ìwádìí nípa ojú ọjọ́ ìyẹn the Nigerian Meteorological Agency ti sọ àsọtẹ́lẹ̀ pé oòrùn àti ìjì líle yóò ṣubúlẹ̀ ní ọjọ́bọ̀ Thursday sí ọjọ́ àbámẹ́ta Saturday káàkiri orílẹ̀-èdè yìí. iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Nasarawa ti bẹ̀rẹ̀ ìmúṣẹ àṣẹ aláṣẹ kìíní ti ọdún 2024 tí gómìnà ìpínlẹ̀ náà Abdullahi Sule tí ó fọwọ́ sí fífi òfin de ẹgbẹ́ ọdẹ ẹ̀yà Aṣọ́dì. àwọn ọmọ ogun ojú omi ti ìlà oòrùn orílẹ̀-èdè Nàìjíríà ti pa 60 ẹbu ìfọ́pọ̀run ní agbègbè Niger Delta ní orílẹ̀-èdè Nàìjíríà láàrin oṣù kìíní sí oṣù kẹrin ọdún 2024. igbákejì ààrẹ tẹ́lẹ̀ rí Àtíkù Abubakar ti darapọ̀ mọ́ ọ̀kẹ́ àìmọye ọmọ orílẹ̀-èdè Nàìjíríà nílé àti lókèrè láti ṣàtìlẹ́yìn fún arákùnrin Túndé Ọ̀nàkọ̀yà tó jẹ́ ọ̀gá nínú ayò títa bí ó ti ṣe fẹ́ kópa nínú ìdíje ayò chess títa ní Guinness World Record ní New York. ilé-ẹjọ́ gíga tó kalẹ̀ sí ìlú Kano ti buwọ́ lu ìyọninípò gómìnà tẹ́lẹ̀ rí ti ìpínlẹ̀ Kano tí ó tún jẹ́ alága ẹgbẹ́ òṣèlú APC ìyẹn Abdullahi Ganduje gẹ́gẹ́ bí alága àti ọmọ ẹgbẹ́ òṣèlú APC. arábìnrin Aisha Abimbola ló sọ èyí pé kò rọrùn bí òun ṣe bẹ̀rẹ̀ sí ní ṣe másà ní ẹ̀yìnkùlé bàbá òun lẹ́yìn tí òun jáde ilé ẹ̀kọ́ fásitì. ààrẹ Bọ́lá Ahmed Tinubu ti kéde pé àwọn tó ń dúnkokò mọ́ àlàáfíà ìjọba orílẹ̀-èdè Nàìjíríà yóò fojú winá òfin.
òfin. àwọn tó ń gbèrò láti rìnrìn àjò lọ sí hajj lọ́dún yìí ní ìpínlẹ̀ Plateau ti rọ àjọ tó ń rí sí ìrìn àjò lọ sí hajj lórílẹ̀‐èdè Nàìjíríà pé kí wọ́n gba 1.9 million naira tó kù lọ́wọ́ àwọn bó tilẹ̀ jẹ́ pé ìgbèdéke àkókò tí wọ́n fún wọn ti kọjá. gómìnà ìpínlẹ̀ Borno Babangana Umara Zulum ti ṣàgbékalẹ̀ owó ẹ̀kọ́ ọ̀fẹ́ 1.3 billion naira fún àwọn akẹ́kọ̀ọ́ nọ́ọ̀sì àti àwọn agbẹ̀bí 997 tí ó jẹ́ ọmọ ìpínlẹ̀ náà. ìròyìn ìṣẹ́jú àyà tó lè lójúbà ìlú lẹ́ẹ̀kan sí orúkọ tèmi ní Agnes Olúwatósìn ẹ̀ máa yáṣẹ́. ní ìṣẹ́jú àáyá ní ìròyìn ní ìṣẹ́jú àáyá. ìkànnì Jígí Alára 24 ó tún ti yá òun ẹja jọgbọ́. lóní ṣókí la mú àwọn ìròyìn yìí wá. ìròyìn ní ìṣẹ́jú àáyá.